tọ́ ọmọ ọlọ́gbọ́n ńlá mo tún dé lónìí o. Àrà ọ̀tún lèyí tá a mú wá lónìí, àrà ọ̀tún. Ìdí tí mo fi pè ní àrà ọ̀tún ni pé gbogbo àwọn iṣẹ́ tó bá rí báyìí èmi ì fẹ́ fi sílẹ̀, torí pé lójú tèmi ìkà ni, lójú ti tèmi ìkà ni. Ṣùgbọ́n nígbà míì ni mo sọ o, ẹ jẹ́ kí n sáré mẹ́nu bà ọ̀rọ̀ kan tí mo fi sọ pé nígbà míì. Ọkùnrin kan wọ́n pè mí, wọn à sí ní Nàìjíríà. Ẹ mọ̀ pé ní ọ̀hún yẹn obìnrin ló dàbí ẹni pé ó ní agbára jù yìí débẹ̀ rí bá a ṣe gbọ́ ni. Ó wá ṣẹlẹ̀ pé ará ọ̀dọ̀ wa ń bí ó pàdé ọmọ Ẹdó, Nàìjíríà ń bí ìsá, ó pàdé, ó fẹ́ òyìnbó ní ọ̀hún yẹn nítorí kíni, nítorí àti níwèé ìgbélú. Ó fẹ́ obìnrin, fífẹ́ tó fẹ́ wọ́n bímọ kínní, ọmọ méjì, ọmọ mẹ́ta, ó dàbí ọmọ mẹ́ta ló láwọn ti bí fúnra wọn, no méjì ni wọ́n ti bí. Obìnrin mo rò pé ó mọ ìdí tí ọkùnrin fi fẹ́ òun, mi ì fi parọ́ o, mo fi Ọlọ́run ọba búra. Ó mọ ìdí tí obìnrin fi fẹ́ òun. Ó wá sọ fún un pé kí àwọn lọ ṣe mo ti gbàgbé ọkọ̀ tán pé wọ́n sábà pé ní ebile tó yẹ pé wọ́n ó tẹ ṣe castrate àbí kí ni wọ́n pè, tí wọ́n ó tẹ ọkùnrin lọ́dà tó jẹ́ pé kò ní lè bá obìnrin míì ní àjọṣepọ̀, pé kí ọkùnrin wọn náà ń ṣe ń bẹ̀ yẹn dáadáa, pé kí ọkùnrin kó lọ ṣe, kó wá mú sátífíkẹ́ẹ̀tì yẹn, kó mú wá kó wọn fojú nǹkan báyìí. Ẹlẹ́ẹ̀kẹta tí màá gbọ́ rèé. Ṣùgbọ́n títa àwọn méjì yòókù kò sí nǹkan kan, gbogbo ẹ̀ ń lọ déédéé. Títí ọkùnrin ó ṣe kínní lóòótọ́, ó sì fi sátífíkẹ́ẹ̀tì hàn pé òun ti ṣe o. Ó jẹ́ kó ó bá gbogbo ìgbésẹ̀ tí wọ́n ó gbé láti rí ìwé ìgbélú tí wọ́n fi ṣe gbogbo ẹ̀, ó gbà á. Èdè àìyedè kékeré ló wáyé láàrin wọn, obìnrin yìí bá lọ, ó kó àwọn ọmọ lọ débi pé ọkùnrin yẹn ò ní àǹfààní láti rí àwọn ọmọ láti bí ọdún 6 lọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀. Ó kọ̀ ọ́ lẹ̀ pátápátá. Ẹ dákun, ọkùnrin tá a ti tẹ̀ lọ́dà kò sì tí ì bímọ Nàìjíríà tó fi lọ, ṣé kò ti fẹ́ kú àkúrun? Irú èdè àìyedè wo ni wọn ìbá àjọ ní láàrin ara wọn tí obìnrin yóò wò pé òun mọ̀ ti mú kúrò lọ́kùnrin, òun mọ̀ ti sọ di obìnrin, ó yẹ kóun ó ní àfaradà pẹ̀lú ẹ̀, àti wípé tó bá ṣe pé nǹkan tí ọkùnrin ń lòun ń ṣe, ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀, tó bá jẹ́ pé ń bá ní, kò tó nǹkan tí títúká dé. Ọkùnrin òun ló wá rí fídíò kan tí ń trend lórí social media pé ibi tí wọ́n ti lẹ̀ pọ̀ ló wá ní kíní gangan òun fẹ́ ṣe. Tóun bá fẹ́ rí ibi tí àwọn bá dé ní kóòtù, yóò kó àwọn ọmọ wa, àwọn òjò lọ pàdé níbì kan kóun tó lè rí àwọn ọmọ òun. So yẹ kó rí bẹ́ẹ̀, tó o sì ti mọ̀ pé o ti bà tọkùnrin jẹ́. Mo wá wò pé ó wà, ṣùgbọ́n mi ò lè. N tí ó wá fẹ́ jẹ́ ló wá ní, ṣé àwọn ilẹ̀ ibi tá a ti ń gbúrò pé nǹkan yẹn ṣẹlẹ̀ yẹn, ibẹ̀ nìkan ló wà ní, sí kò sí Nàìjíríà? Mo lọ, ó ń bẹ Nàìjíríà wa yìí, kódà ń bẹ nílẹ̀ Yorùbá wa. Irú àṣírí tá à ń sọ yìí ń bẹ ní ilẹ̀ Yorùbá wa yìí, kì í ṣe pé òkè ibì kan ló wà, pé ibì kan ló ń bẹ nílẹ̀ Yorùbá yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìta à ń rí tí wọ́n ń lò gan ní kọ́ńtírì míì, tí bóyá bí àwọn Ghana àbí bo ni àwọn kìnìún yẹn ti ń sábà ṣẹlẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé ilẹ̀ wa ń bí wọ́n ti wá ń ṣe, ìyìn láwọn náà ò ní o.
ìdí tí mo fi wá fẹ́ mú àṣírí wa nù. Ṣùgbọ́n rántí pé ìwọ náà bímọbìnrin o, rántí pé ìwọ náà bímọbìnrin, gbogbo ẹ̀ṣẹ̀ ló yẹ kó ní ìdáríjì. Kí lẹ́bàá mi wá, a pe àṣírí ní Àdó-Ọ̀yọ́, Àdó-Ọ̀yọ́ la pe àṣírí. Ẹ bá mi wá irun ajá méjèèjì tó bá ń gunra, ẹ fàtú ní ẹni gé o, ẹ fàtú, ẹ fà kíní tú, ẹ fà kejì tú. Àrán ọ̀pẹ, ewé ahárá, igi àdólẹ́pọ̀ àti òrùka tó bá wù wá, a kó sínú agbada, a jó pẹ̀lú òrùka yìí. Tá a bá jó tán, a bù díẹ̀ ńbẹ̀, a dì ní ìkóbẹ́rẹ́. Ìkóbẹ́rẹ́ tá a bá dì, a wá kàn mọ́ àáké, a lọ gbé àáké yìí pamọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ ní gbọ́dì iṣẹ́ tẹ́ ẹ lọ ṣe, kì í ṣe nǹkan ṣeré o, mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run. Bí bẹ́ẹ̀ kọ́, bólóògùn bá ṣe ní kẹ́ ẹ ṣe sálẹ̀ ṣe ní kẹ́ ẹ ṣe sá, kó má di pé ẹ sì kí ní tẹ́ ẹ sì wò pé ẹ̀rọ rẹ̀ ó níbi tá a tọ́jú àáké ìpamọ́ sí o, kó má di pé mi ò sọ, ó níbi tá a tọ́jú àáké ìpamọ́ sí. Wọ́n ní ọ̀pá tẹ́rẹ́ ẹ̀yìn àmù, ọjọ́ tí ọ̀rọ̀ bá dùn ni là á yọ. Iye òrùka tẹ́ ẹ bá kó síbi kínní, òrùka yìí ẹ gbọ́dọ̀ fi oníbàṣe lò, oníbàṣe lò. Ẹ má jẹ́ kí n mo kàn n tó jẹ́ kí n mú àṣírí wa ni pé gbogbo àwọn àṣírí ló wà nílẹ̀ Yorùbá, gbogbo àwọn àṣírí ní ń bẹ ní ilẹ̀ Yorùbá. Ṣé nǹkan tó bẹ̀rẹ̀ ń ṣe sódà? Ṣùgbọ́n n tí bàbá wa ń wá káàkiri ó wà nílẹ̀ Yorùbá o. Ṣùgbọ́n téèyàn bá sọ pé béjò ṣe gùn lèyìn ó ṣe dáná ẹ̀, èyí ó súnlé, èyí ó súnlé, bó tiẹ̀ jẹ́ pé wọ́n ṣe àṣìṣe. Ṣùgbọ́n nǹkan téèyàn bá ń wá nígbà míì máa ń gbọ́n jù yàn lọ, ní téèyàn ń wá ní máa ń gbọ́n jù yàn lọ. Èyàn ò dàgbà sí nǹkan téèyàn ò mọ̀, èyàn yìí dàgbà sí nǹkan téèyàn ò mọ̀. Mo kàn fẹ́ ká mọ̀ pé àṣírí náà ń bẹ nílẹ̀ Yorùbá tí sì ń ṣiṣẹ́ dọ̀la, tó jẹ́ pé tí irú ẹ̀ bá wáyé tí wọ́n lẹ̀ pọ̀, òòkà yìí ó ní ká tá a fi sí náà ní ẹ̀rọ rẹ̀ pé ẹ lọ kó kinní wá. Bí kálukú ṣe mọ tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ o. Tọ́nà sọ pé kan tó ṣẹlẹ̀, wọ́n ní kán lọ kó kinní wá, wọ́n sì tutù, wọ́n sì gbá, wọ́n ṣàwòmọ́ kàn rẹ́rìn ni pé kí ló dé tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n láti lè gba, torí mo rántí ní ọdún kan, iṣẹ́ kan, awókéré awógorí ẹ ní awódàgbà tán awó, sọ pé ẹni tó bá náà yàn nígbà tí ẹni yẹn tó lóun fẹ́ fún ní ẹ̀rọ rẹ̀ ńgbà yẹn lọ́hùn, òun gba garawa epo, òun gba òbúkọ, òun gba kínní láti fi kọ́ ọmọ aláìgbọràn lọ́gbọ́n pé so máa dúró owó tá a ná, o máa dúró ètùtù tá a ṣe. Nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá o. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì lórúkọ ti tèmi. 08061408254 09072793348. Mo mọ̀ pé àwọn olórí ibú kan ó wà sí abẹ́ kọ́mẹ́ǹtì tí wọ́n mọ̀ sọ pé nígbà tẹ̀wọ̀n pẹ́ ní fi sílẹ̀ tán kílẹ̀ mẹ́nu bà fún, nígbà tó jẹ́ pé ìwà wọn nu àwọn iṣẹ́ tó dáa tá a fi sílẹ̀ tí ó pé pérépéré wọn àrí yẹn sọ. Eléyìí tán fi lè sọ ọmọnìkejì ní jàǹbá òun táwa fi sílẹ̀ pé òun ni wọ́n máa sọ. Àwọn ọmọ Yorùbá tí wọ́n mọ iyì àṣírí, àwọn ní péjì wà fún. Ẹ̀yin olólùfẹ́ wa, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo kàn fẹ́ ká mọ̀ pé àwọn nǹkan yìí tá à ń rí un, ìkan wà tí oyin ti bo ẹni tó jalè, ẹnìyẹn sẹ̀ǹdẹ̀ sí mi, ẹnìyẹn náà ò sí Nàìjíríà, ó sẹ̀ǹdẹ̀ sí mi pé kí n wò ṣé nǹkan yìí wà nílẹ̀ Yorùbá. Ó wà nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n nítorí ìkà tí ọpọlọ ẹlòmíì
tó bá ní èpè tó dájú lọ́wọ́ tẹ́lómi bò la ṣe ní sẹ́ra wa tẹ́lómi bá ṣe nǹkan kékeré sí ó lè wọlé kó gbé pé kò sépèlé pé gbogbo bí ó bá ṣe jẹ́ kó jẹ́. ẹni tó ṣe nǹkan tó dùn yàn lónìí ó lè ṣe nǹkan tó dùn mọ́ yàn ní lọ́la. ṣé wọ gangan sówó pé ṣé wọ ò sẹ̀yàn rí ìwọ tó sáré wọlé tó lọ gbé èpè tó bùjó ẹni tó ṣe ọ̀hún ṣé wọ ò sẹ̀yàn rí. ọmọbìnrin kan ní Òṣogbo ní àwọn tó bá gbọ́ fídíò yìí tán bá wà níbi ọ̀rọ̀ yẹn ó testify sí. ọlọ́kadà gbé ó sì receive call lórí ọ̀kadà ó sì bọ́ọ̀lẹ̀ pé ẹ jẹ́ kó òun bẹ́ sódò ẹ jẹ́ kó òun bẹ́ sódò wọ́n sáré dìímú ni. ọ̀rọ̀ tí mò ń sáré tó bí ọdún méjì báyìí wọ́n dìímú tán wù kó ẹ̀ mọ́lẹ̀ ọlọ́kadà ní ó receive call ni. irú call wo ló gbà. nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá o ṣùgbọ́n rántí o pé wọ́n náà bímọ tó bá lágbára láti bàjẹ́ àwọn kan náà wà tán lágbára láti tún ṣe ṣùgbọ́n tí ẹ̀pà wà bóró mọ́ ìbànújẹ́ òun yóò wà ní ọkàn ẹ̀ tó fi jáde láyé ni ẹni tó yà ń wèrè torí kó ṣe ọ ọjọ́ tó lẹ́yìn oṣù mẹ́fà tínú ẹ̀ ti rọ̀ tó bá padà rí wèrè ń inú ìbànújẹ́ ló wà rò kó tó ṣe ó sàn ju ṣe tán kó tó rò lọ ṣùgbọ́n èmi kàn fẹ́ ká mọ̀ pé àwọn àṣírí ìbẹ́ńlẹ̀ Yorùbá ti ń jẹ́ dọ̀la ìbẹ́ ní ilẹ̀ Yorùbá ti ń jẹ́ dọ̀la. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí mo fẹ́ ká rọra mẹ́nuba òun àwọn míì tún mọ ọ̀nà míì tá a fi ṣe yálà tó rọrùn ju tèmi lọ tàbí tó tún le ju eléyìí tèmi fi sílẹ̀ yìí lọ torí pé n tó gùn tí ò lópin ni àwọn bàbá wa ń pè ní oògùn ọ̀sẹ̀ tó mọ̀ tán tó bá lóko tiẹ̀ bó ṣe tóòrè tó bá dóko bàbá ẹlòmíì ó mọ̀ pé kékeré lóko tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ti bàbá ẹlòmíì mo ṣe bá fún gbogbo àwọn ajúnilọ pátápátá ẹ má jẹ́ ń sísọ o mo kí wa o a kú múra ọdún.